Hello, 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 ẹ̀yin èèyàn mi. Wọ́n ní wonder shall never end o. Wọ́n bá ní kábíyèsí o, ó wọlé lánàá. Wọ́n ní orí pé ó wọlé lánàá. Ó di àárọ̀ yìí, ó disappear. Wọ́n ní akígbe márùn jí láàárọ̀ yìí, ó ṣe máa ń jí kábíyèsí ní ìdájí. Wọ́n ní kábíyèsí ò sílẹ̀ kòkò respond. Títí di nǹkan bíi 10 àárọ̀ yìí. Wọ́n ní gbogbo ààfin dàrú. Wọ́n ní kábíyèsí wọn rí o. Gbogbo ilẹ̀kùn kábíyèsí ó ti papapa o. Wọ́n ní bo ni kábíyèsí lọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní find out. Wọ́n ní kábíyèsí ti míìsì. Wọ́n ní wọ́n wá kábíyèsí kó ti míìsì. At the end of the day, wọ́n pe Ẹlẹ́gùṣì pé ọba Ẹlẹ́gùṣì ọ̀rẹ́ yín o, báyìí káṣá báyìí káwòdì o pé àwọn ò rí o. Wọ́n ní bí ọba Ẹlẹ́gùṣì ṣe kí fóònù mọ́lẹ̀ nìyẹn tó pe kábíyèsí. Kábíyèsí lóhùn máa wà London pé kinní kan ó wáyàwó òun lọ sí London. Àpò wọn sọ pé bá dẹ̀ ti sọ ó níta ló ń fẹ́ sọ fún òun ò hold anybody explanation kan fún òun sí kólúkálukú lọ wábi jókòó sí pé ti tòun yé òun pé ìyàwó òun lòun wá lọ. Wọ́n ní ìgbà ìfẹ́ yìí máa lágbára ìfẹ́ rí pé ìfẹ́ gidi kì í ṣe ìfẹ́ àìṣẹ̀tàn. Wọ́n ní ọba Ẹlẹ́gùṣì ní àkábíyèsí nǹkan tó kàn ṣẹlẹ̀ ní pé ẹ̀bá ti jẹ́ kán mọ̀ ó ní kí ọba Ẹlẹ́gùṣì kan sọ mí pé kò sẹ́ni tí ó dàbí pé ńgbà tẹ́gbẹ́ Ẹlẹ́gùṣì gan pé kábíyèsí ó dàbí pé bóyá ó ṣẹ̀ṣẹ̀ dé London nígbà yẹn. So ó ní òun pé ìyàwó òun yìí ń wá ibi tí ìyàwó òun wà pé kó ní sùúrù. At the end of the day wọ́n ṣàní àwọn ọba Ẹlẹ́gùṣì á sọ fún wọn pé kọ́ má wulẹ̀ jàǹpátá Naomi ti wà ní kábíyèsí ti wà ní London níbi tó ti ń gbádùn pẹ̀lú Naomi. Wọ́n ní ṣe ni gbogbo wọn perplex lọ́wọ́ wọn wá bọ́ pé ìtumọ̀ eléyìí àwọn tó ti ń ṣe àwọn máa ṣe ṣégè fún Naomi, àwọn máa ṣe gbá àwọn máa ṣàwò. Naomi ti jẹ́ kí àwọn ọkọ wọn míìsì, ọkọ àwọn ṣe kinní kan. Kábíyèsí ò lè míìsì. Àwọn tó bá ní kábíyèsí máa míìsì àwọn náà máa míìsì. At the end of the day ṣá, wọ́n ní kábíyèsí wà ní London náà tó ń jẹ ìgbádùn pẹ̀lú ìyàwó ẹ̀ o. At least tí kábíyèsí bá máa dé òun àti Queen Naomi bóyá wọ́n jọ máa because offer tán sọ pé wọ́n fún Naomi ní London bóyá kábíyèsí máa jẹ́ kó ṣe é. Bẹ́ẹ̀ tí gbogbo ẹ lọ ohun gbogbo ló ń ṣiṣẹ́ pọ̀ fún rere bóyá nígbà tán débẹ̀ kábíyèsí àti Naomi ibi tán ti máa parí ọ̀rọ̀ wọn nìyẹn. Kọ́lọ́run jẹ́ kó parí ẹ̀ síbẹ̀ o torí àwọn gan nífẹ̀ẹ́ Naomi a nífẹ̀ẹ́ kábíyèsí àfẹ́kàn méjèèjì kan pínyà. Dídùn inú wa ni pé kí kábíyèsí àti Naomi kan reconcile kan dẹ̀ sọ àsọyépọ̀ fúnra wọn kan lè mọ bí wọ́n ṣe máa ṣe ojútùú ara wọn sí ààfin àti kábíyèsí àti Naomi tó lè ṣe tó máa ní ìlọsíwájú. Tí kábíyèsí ò bá ti gba àti Naomi ó máa lè díẹ̀ o. Táwọn méjèèjì tán bá sọ àsọyépọ̀ fúnra wọn ìyẹn náà máa kà màmá díẹ̀ o. Ṣùgbọ́n ìtànjọ lọ sí kábíyèsí lọ bá Naomi ní London. Jésù á jẹ́ kán parí ẹ̀ kán sọ àsọyépọ̀ kán dẹ̀ mọ nǹkan tí bí ọ̀rọ̀ ṣe máa níyanjú wọ́n máa reconcile tí gbogbo ẹ̀ kó túbà kó lè túṣẹ́. Kì í ṣe kékeré o. Wọ́n ní ẹni tá a fẹ́ rí là ń fẹ́ rí. Tí kábíyèsí tó bá sọ fún bó ṣe sọ fún gbogbo wọn láàfin pé Naomi yẹn kò sí nǹkan kan ló lè yiri ẹ̀ wò because Naomi yẹn wà ní ààfin kí gbogbo yín tó dé tí yóò bá jẹ́
tí ò bá jẹ́ pé ẹ̀yin gangan ẹ dákún nǹkan tó ṣe kábíyèsí ṣe bẹ́ẹ̀ lẹ́nu pé tí kábíyèsí bá mísì á jẹ́ pé Naomi ló jẹ́ kó mísì torí Naomi ni kábíyèsí gbé sọ́kàn tó ṣàní dandan òun fẹ́ rí Naomi kò sí ọkàn kábíyèsí ní ọkàn àwọn túláàsì olórí ní ọkàn kábíyèsí àfi Naomi yẹn. Naomi nìyàwó gidi tó fẹ́ fún rẹ̀ tọ́lọ̀ ń yàn fún rẹ̀ tí ì ṣe ìyàwó níyàwó tí ì ṣe kántáfìtì tọ́lọ̀ ń rí lè yan ó yàn bí ìgbà téèyàn bímọ tuntun jòjòló ọmọ tẹ bí tẹ́yìn nìkan tẹ nọ́ọ̀tù ẹ̀ ó yàtọ̀ sí ọmọ tí ẹ lọ adopt àbí ọmọ tẹ́lómi gbé oyún ẹ̀ fún kò lè dàbí tó ẹ̀jẹ̀ ó dàbí ìgbà tí ẹ̀jẹ̀ èèyàn kò sí ní ẹ̀jẹ̀ èèyàn máa ràn ni. Kábíyèsí àti Naomi ó níbi tán ti jọ sọ́dé tán ti jọ ṣédé tí tó rí lára tí kábíyèsí tó ní impact lára kábíyèsí tó jẹ́ pé impact Naomi lára kábíyèsí kò ṣeé kó ó rí gẹ́gẹ́ bí ọmọ tí ọmọ àṣẹ̀ṣẹ̀ bí ṣe mọ̀ pé ọmọ ẹ̀jẹ̀ èèyàn ó ṣòro láti jẹ́ kí wọ́n ní bá mi ná ọmọ mi ògùdé nu ọlọ́mọ òun lọ́rọ̀ Naomi àti kábíyèsí kò sí bó ṣe lè jẹ́ Naomi ni ti kábíyèsí wọ́n jọ ń gbénu ara wọn ẹ̀jẹ̀ àwọn méjèèjì ó ti jọ papọ̀ gidi gan kò sẹ́ni tó lè gba ìfẹ́ Naomi kúrò ní ọkàn kábíyèsí èyí náà sáà wò ṣé bí kábíyèsí ṣe wà yẹn irú olórí Mariam yẹn àti kábíyèsí mọ̀ pé lórí Mariam ìyàwó níyàwó ni ìfẹ́ lórí Mariam ó wà nínú bàbá Násírù ìfẹ́ bàbá Násírù wà nínú àfi tó wáyé pé ó sọ pé òun ò nífẹ̀ẹ́ mọ́ torí ìfẹ́ náà fi mọ́ra náà fi jọ papọ̀ náà fi jọ bíra náà jọ ṣe kínní ṣùgbọ́n mo rò pé ìfẹ́ tí Mariam ní sí bàbá Násírù kò tó ìfẹ́ tí bàbá Násírù ní sí Mariam bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lójijì ó kàn hate bàbá Násírù kò sífẹ́ bàbá Násírù kankan ní ààyè so irú ìfẹ́ tó wà láàrin kábíyèsí àti Naomi ìfẹ́ tí wọ́n yẹn original tó jẹ́ pé kò sí anybody tó lè yiri ẹ̀ wò kìí ṣe counterfeit ìfẹ́ àìṣẹ̀tàn gidi gan ni tó ẹ̀ lè fi ìfẹ́ sí kábíyèsí ní sí Mariam àwẹ̀ ti Naomi láyéláyé wọ́n kàn ń ṣe lásán ni àbáṣírì la fẹ́ sọ àbí tóbi lọ́ba tó jẹ́ pé wọ́n sọ pé ọmọ ògbóró ni ẹ wo gbogbo story wọn ẹ wo gbogbo ọ̀rọ̀ wọn nínú internet wọn ò ní good recommendation tẹ wá sọ pé kí kábíyèsí má lọ wá ìfẹ́ tiẹ̀ tóun nìkan fọwọ́ rẹ̀ tọ́lọ́ ń fúnra rẹ̀ èèyàn fún ó gbóná gan wọn ò lè fira wọn lẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń fi kàyámátà tẹ̀ fi ń ṣú kábíyèsí lójú every ìṣẹ́jú tẹ́ bá ṣe tó bá tẹ̀ jẹ́ kó ṣiṣẹ́ ìṣẹ́jú kan ó máa fi gbogbo ìṣẹ́jú tó kù ó máa fi bàjẹ́ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó kù ọlọ́run máa bàjẹ́ torí ẹ̀ ìjọ mẹ́rin rẹ fẹ́ ṣe gbogbo yẹn dà ìjọ mẹ́rin rẹ fẹ́ ṣe irú ìfẹ́ yẹn ìfẹ́ tí ó yẹ pé kò sóòótọ́ ń bẹ ìfẹ́ irọ́ ìfẹ́ counterfeit báwo ló ṣe fẹ́ jẹ́ original ẹ fẹ́ fi compare original ẹ jọ jàre ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ kí abópo lọlé olóró torí wọ́n sọ pé kábíyèsí ti sọ fún gbogbo wọn tó wà láàfin yẹn pé òun ti dì sóònù wọn Naomi nìkan ló gbẹ́kẹ̀lé òun nìkan ni ẹni tí ó yàn láàyò tó ẹ má wulẹ̀ já ń pata ẹ̀yin èèyàn wa ẹ ṣe gan bẹ ṣe tẹ́tí sí wa ẹ bá ṣe ẹ bá like kẹ́ bá fi tó kù sí comment section ẹ ṣe gan ni kẹ́ bá subscribe ẹ ṣe gan ni.
a ní ká fún yín ní details bí kábíyèsí ṣe rìn láti àárọ̀ tán ti ń wá. Aṣọ ti lọ bólólùfẹ́ ní UK, ibẹ̀ náà máa ti parí gbogbo awuyewuye pẹ̀lú ògo tó ń jẹ́ ti Jésù Kristi lókè. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa láyọ̀.